irú èèyàn bí Àgbàlá Gabriel yìí ṣọ̀wọ́n o. Ó ṣòro láti rí èèyàn tó lówó tó sì tún gbajúmọ̀ nínú àwùjọ wa yìí tí yóò lẹ́mìí ìrẹ̀lẹ̀ bí ọkùnrin olójú àánú nì tó sì tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ẹni táwọn èèyàn mọ̀ sí Àgbàlá Gabriel. Bẹ́ẹ̀ bá rántí bí ẹ kò bá gbàgbé pé ọjọ́ ti pẹ́ tí ọkùnrin tí wọ́n ń pè ní Àgbàlá Gabriel yìí ti ń ṣàánú fáwọn aláìní, èyí tó sì mú káwọn èèyàn fẹ́ràn rẹ̀. Àmọ́ lẹ́nu lọ́ọ́lọ́ yìí ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó sì ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára láàrin ọkùnrin tí wọ́n ń pè ní Àgbàlá Gabriel yìí àti ẹnìkan tó ràn lọ́wọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Muyideen. Ṣùgbọ́n kété tí ọ̀rọ̀ náà ti wáyé táwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa rẹ̀, tí wọ́n ń bẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí Àgbàlá Gabriel gbé lórí ọ̀rọ̀ ọkùnrin náà, ìyẹn bó ṣe ṣíwọ́ lù ú, ni ọkùnrin tí wọ́n ń pè ní Àgbàlá Gabriel yìí ti gba ẹ̀bi rẹ̀ ní ẹ̀bi tó sì ti jáde síta láti wá túbá lọ́dọ̀ gbogbo olólùfẹ́ rẹ̀ àti ọmọ Nàìjíríà lápapọ̀ tó ní pé inú ló ṣe òun bí ẹran ara ló sì gbé òun wọ̀ pẹ̀lú. Mélòó nínú àwọn olówó àti gbajúmọ̀ ilẹ̀ yìí ló lè gba ẹ̀bi ní ẹ̀bi bí èyí tí wọn kò ní dúró ní ìdúró pé ohun táwọn bá ṣe àwọn ṣe náà ni? Bá ò bá ní parọ́, irú èèyàn bí Àgbàlá Gabriel yìí ṣọ̀wọ́n o.